ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú gbogbo àkókò kí àkókò tí ohun yìí bá déwájú yín mo kí gbogbo yín o bákan náà mo fẹ́ kí gbogbo wa pátápátá tá a jẹ́ ọmọ Oòduà àwọn ọmọ Oòduà nílé lóko lódò àwọn ọmọ káàárọ̀ àjíire bí mo fẹ́ kí a farabalẹ̀ o ṣe rí mẹ́sẹ̀jì tí mo fẹ́ fún wa lálẹ́ yìí ọlọ́gbọ́n ló máa yé o ẹni tó bá ní làákàyè tó lè digest ọ̀rọ̀ yìí nìkan lọ̀rọ̀ yìí máa yé ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fetí ọ̀tẹ̀ gbọ́ ọ̀rọ̀ tàbí wọ́n máa ń fi etí míì gbọ́ ọ̀rọ̀ òye ọ̀rọ̀ lè má yé wọn àwọn tó jẹ́ pé téèyàn kan ò bá tí ì ronú wọn ò ní lè ronú tó ti yé yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí mo fẹ́ kí gbogbo ọmọ Oòduà pátá gbogbo ọmọ káàárọ̀ òjíire mo fẹ́ kẹ́ ẹ fi sí ọwọ́ òsì báyìí kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run má jẹ́ ká fi ìran wa pàtàn wípé ìran kan ti gbé orí ilẹ̀ yìí rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àkíyèsí ẹ ṣàwọn àkíyèsí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí fún yín kẹ́ ẹ dé dáadáa kẹ́ ẹ wá gbé sílẹ̀ kẹ́ ẹ tún yẹ̀ wò kẹ́ ẹ digest ẹ̀ ìgbà yẹn lórí ọ̀rọ̀ yìí máa tó yé yín àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí conference tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn conference tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn mi ò rò pé ọdún yìí nìkan náà ṣe bẹ̀rẹ̀ ṣíṣe conference yẹn mi ì dẹ̀ rò pé last year nìkan ni wọ́n ṣe conference yẹn wọ́n ti ṣe conference yìí láì mọye ìgbà àyàfi tó bá jẹ́ wípé ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́ ṣe tí wọn ò tí ì ṣe rí. Kí ni mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé àkọ́kọ́ náà mo rí pé Gumi ẹ lọ invite Gumi wá sí ilẹ̀ Yorùbá ó mà ṣe o ó ṣe fún yín àkọ́kọ́ ni wípé kí ni purpose Gumi nínú conference tẹ́ ẹ ṣe kí ni pàtàkì Gumi nínú conference tẹ́ ẹ ṣe àti pé kí ni èso tí ọ̀rọ̀ Gumi fẹ́ fún yín nínú conference tẹ́ ẹ ṣe ẹni tó jẹ́ wípé òun ló jẹ́ sympathizer fún àwọn terrorist yẹ pé wọ́n ń cause havoc fún gbogbo region pátá kí ẹnìkan dẹ̀ lórí láyà kó máa jáde síta kó máa sọ fún yín wípé àwọn ọmọ ìyá àwọn ni o àwọn relative wọn ni o àwọn ni wọ́n bá wọn mójútó nú igbó ẹjọ́ kí la gbé sínú igbó tí wọ́n fi dúró sínú igbó èèyàn gidi wo ló ń gbé nú igbó ẹ̀yin ò ṣe lọ máa gbé nú igbó tó fi jẹ́ pé inú forest yín kì í ṣe forest north ni wọ́n wà o wọ́n wà ní gbogbo forest south west south west what are they doing there what are they doing in the forest what is their business in the forest ta ló rán wọn sí forest pé kán dúró sínú gbogbo forest if not because of pé wọ́n ní mission tí wọ́n fẹ́ carry out Gumi sympathize fún wọn lójoojúmọ́ ló ń pariwo kí gbogbo Nàìjíríà máa negotiate pẹ̀lú terrorist tó ti pa ìyá ẹlòmíì tó ti sọ ilé mi di aworo tó jẹ́ pé tí n bá tẹ́ bá jẹ́ pé ẹni tó bá nídìí fídíò mo wo fídíò títí débi wípé láti 2021 bí mo ṣe wà yìí tí n bá rí ẹran màálù mi ò lè jẹ mi ò kí ń jẹ ẹran mọ́ mo wò títí tí ẹ̀rù dẹ̀ ń bà mí wọ́n á mú ọ̀bẹ wọ́n á fi ọrùn èèyàn sókè wọ́n á rẹ́ ògògògóńgò ẹ̀ wọ́n á rẹ̀ já wọ́n máa ṣe Allahu Akbar Allahu Akbar wọ́n á mú ẹlòmíì báyìí wọ́n á gbé sílẹ̀ wọ́n á dẹ̀ ṣaládàá wọ́n á ṣa wẹ́lẹ́wẹ́lẹ́
I have more than 1,000 videos. Tí n bá jí wọnú group mi báyìí, màá dẹ̀ sunkún pé ṣé èèyàn náà ṣe báyìí. You don't know these people. Number one, ọ̀dájú ni àwọn ọmọ tí wọ́n pè ní bandit àti Boko Haram. They are the one that created them. Tẹ́ bá wo Sokoto Emir, ó fúnra rẹ̀ sọ ni wípé ẹni tó bá ṣe nǹkan kan fún wọn, ó ti ṣe Allah, because sójà Allah ni wọ́n. Ẹ̀jẹ̀ ni wọn ò gbọ́dọ̀ attach wọn, terrorism wọn ò gbọ́dọ̀ attach ẹ̀ mọ́ Muslim. Ẹ̀yin èèyàn dájú, ìkà ni yín. Ẹ̀yin tẹ́ invite Gumi wá sílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ invite ìlú Ìwó lẹ́wà. Mufti Dauda, Mufti Ìwó ọmọ Ìgbìrà. Òun pẹ̀lú ẹni tó invite Gumi àti Rashidi Ìwó. Tẹ́ bá gbọ́ lẹ́nu mi lẹ́ni fact ni o. Mo ti find this mi ni o. Bàbá tẹ́ ń pè wá sírí àtàwọn àgbààgbà alusuna Ìwó, àwọn ni wọ́n sọ fún Emir Sokoto wípé àwọn fẹ́ kí Gumi wá sí ìpàdé conference táwọn fẹ́ ṣe ń bàdàn. Agent wọn òun làwọn people yìí o. Ẹ bá gbà ẹ gbà o, tẹ́ ẹ bá dẹ̀ gbà ẹ má gbà mí gbọ́. Mi ò raro sọ o. Mufti tẹ́ ń wò yẹn, Dáúdà yẹn, ẹsẹ̀ gùn ju nǹkan tẹ́ lérò lọ. Ó lẹ́nu láwọn ibì kan, mo ṣe findings débẹ̀ ni. Ó ní ẹnu ní àwọn ibì kan ní outside the country tó jẹ́ pé wọ́n ń retí pé ẹjọ́ iná tán lọ́rùn lọ́hùn ni pé wọ́n fẹ́ bá wọn jagun nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ kógun ja ìran yín ni. Láwọn kiri burúkú tẹ́ ń wò yẹn. Mufti ọ̀daràn pátápátá ni. Ìdí tó fi jẹ́ pé tó bá pé mò ń dìbò tàbí mo jẹ́ ìkan lára àwọn tó máa pàṣẹ fáwọn tó máa dìbò tó máa gbọ́ ni, wàláì, governor Osun State is not wanting to be a governor of Osun State. Yes, because ara carelessness àti nǹkan tí ò mójútó, ibi tó yẹ kó mójútó kò mójútó. Ká ló ti pàṣẹ tó ti stop Rashidi, apá Mufti á ti jábọ́. Now wọ́n ti render Adé Tẹ́ǹdé nílùú Ìwó, ó ti wà useless. Adé Ìwó is not Adé Yoruba anymore. Is useless. Kò sọ́ba ní Ìwó. Ẹ kàn rò pé lọ́ba ń bẹ̀ yẹn ni. These people wọ́n ti take over. Wọ́n ti ra ọkàn Rashidi pẹ̀lú change owó díẹ̀. Rashidi ti ta àpèrè Ìwó fún wọn. Tí mo sọ mi ò fẹ́ sọ̀rọ̀ gan, mi ò fẹ́ tí ìbẹ tán, mo kàn fẹ́ jẹ mọ́sà ẹ̀ létí tí bí ọ̀rọ̀ ọmọ ẹranko yẹn ni. Mo fẹ́ jẹ létí tí ni, mi ò fẹ́ làtán fún yín. Mo gbọ́ àwọn nǹkan kan, ẹ̀rù Ọlọ́run bà mí. Pé ṣé nínú ayé yìí náà, nítorí àti jẹ àti mu, nítorí owó, ẹ̀dẹ̀ ta odidi ìran Yorùbá fẹ́ gbé sọnù. Ìran tó dáa tó yìí, ìran ọmọ aládé, ẹ fẹ́ sọ wọ́n dẹrú lórí ilẹ̀ wọn. Bí àwọn kan náà ṣe nílẹ̀ Haúsá ni. Number one, gbogbo ẹ̀yin tẹ́ bá ń bú ọba ìlú yín, ẹ wo confidence tí ìyẹn Boko Haram Saheed Shittu ọmọ ẹranko, ẹ wo confidence tó ní tó fi sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ọba Ògbómọ̀ṣọ́. Ìwọ wo wọ́n bí ẹ̀dá ó tó bẹ́ẹ̀. Nǹkan tó fẹ́ kẹ́ ẹ ṣe fún àwọn ọba yín nìyẹn. Agbára tó kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ gbà ní wípé wọ́n kọ́kọ́ mọ̀ pé ẹ máa ń ní ìtẹríba fún ọba, ẹ máa ń ní ìtẹríba fún àwọn àgbààgbà. Wọ́n kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ dojú ìjà kọ àwọn ọba yín fúnra yín, kẹ́ kọ́kọ́ rẹ́ńdà àwọn ọba yín useless. Ẹ lè rí mùsùlùmí tó ń ṣe bẹ́ẹ̀ o. Mùsùlùmí mi ò ṣe bẹ́ẹ̀ o. Àwọn alusuna yìí ni ẹ lọ wò wọ́n. Àwọn náà máa ń hùwà bí ẹranko yẹn. Kò sẹ́ni tó jọ wọ́n lójú nítorí pé tíṣì burúkú tí wọ́n fún wọn nìyẹn. Wípé àwọn ọba yẹn wọn ò tọ́ dẹ́ni tó yẹ kí wọ́n máa kúnlẹ̀ fún, kò yẹ kí wọ́n máa pọ́n wọn lé, ẹ̀wọ́ wọn lẹ̀ useless wọn. Bọ́njẹ tan àwọn Haúsá nìyẹn, táwọn Haúsá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sáwọn ọba wọn.
nígbà tó yá ni àwọn kan dira wọn jọ wọ́n dira wọn jọ mùsùlùmí ni wá ẹ̀sìn wa la fẹ́ protect kò sí tó kàn wá pẹ̀lú kinní kan wọ́n useless àwọn ọba wọn lẹ́yìn ńkọ́ lè rí ọba ilẹ̀ Haúsá lẹ́yìn emir gbogbo wọn take over ìlú wọn mọ́ wọn lọ́wọ́ wọ́n take over ìlú wọn tán wọ́n wá kó terrorist sí gbogbo ìlú wọn wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n bí ẹni pẹran. Osun State governor, you are not worthy to be a governor of Osun State. Kò yẹ kán dìbò fún ẹ rárá. In the first place, ijó tó máa ń jó kiri yẹn, ijó yẹn ló yẹ kó máa jó, kó máa ṣe senator lọ, kó wọ́ ti governor. Mi ò ń ṣe olóṣèlú o, kó má dàbí pé bóyá bó ti ní political kan nù. No. Èmi ò tiẹ̀ gbàdúrà kẹ́ ẹ dìbò fẹ́ anybody mọ́lẹ̀ nínú ayé yìí, torí mi ò ń dìbò. Mo ń fight activist lèmi, mo ń jà fẹ́ tọmọ ènìyàn, a fẹ́ gba ìlú wa, ìjà òmìnira lèmi ń jà. Èmi ò bá yín jàjà òṣèlú orí burúkú tẹ̀ ń jà kiri. Òṣèlú tẹ̀ ń ṣe láti jẹ́ ìkílẹ̀ fìdà. Ta ló jẹ inú àǹfààní yín? Àǹfààní kí ló lóṣèlú ṣe fún wa? Gbogbo owó tẹ̀ ń pa tẹ̀ ń kó wọlé wọ́n fẹ́ wá kówó wa o, wọ́n fẹ́ wá invade ilẹ̀ wa o, wọ́n fẹ́ wá jagun o. Tẹ́ bá nígbà tí Trump lòun fẹ́ wá sílẹ̀ Nàìjíríà pé òun fẹ́ wá fìṣà àwọn terrorist yìí, òun fẹ́ wá pa wọ́n dànù, òun fẹ́ wá bọ́ǹbù wọn dànù. Ẹ máa wo mùfùtí, ẹ wo ohun ẹ̀ bó ṣe ń lò òkè lá tó ń pariwo, wọ́n fẹ́ wá kọ́rọ̀ ajé wa ní òun àti gumi àti gbogbo àwọn olórí burúkú sẹ́kù. Ẹ bọ́n ṣe ń pariwo kiri orí ayélujára. Látijọ́ tẹ́ ẹ ti wá rí tí wọ́n ti wọ chọ́ọ̀chì níjẹta àbí jẹrin tí wọ́n lọ káwọn tán ń ṣe ìsìn mọ́. Ǹjẹ́ ẹ gbọ́ kí mùfùtí kó máa fẹ̀ fún orí burúkú tó ń fẹ̀? Mission wọn nìyẹn. Number one, wọ́n ti gba adé kúrò lórí Rashidi, wọ́n ti gbé láwà nílé lórí, wọ́n ti gbé dress culture Fúlàní nínú ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá bó lẹ́wà. Ilẹ̀ Yorùbá ti sọnù. Ilẹ̀ Yorùbá ti sọnù mọ́ yín lọ́wọ́. Ẹ rí wípé tẹ́ bá wọ́ọ̀ṣì mùfùtí yìí, ẹni tó fèsì jù láyé yìí ni Ọọ̀ni Ifẹ̀. Ẹlẹ́bọ ni kí ló kàn ẹ́ pẹ̀lẹ́bọ? Nǹkan tó máa kọ́kọ́ ń bàjẹ́ nìyẹn. Wọ́n fẹ́ kẹ́ bà culture yín jẹ́, wọ́n fẹ́ kẹ́ bà àwọn olórí yín, kẹ́ sọ wọ́n, kẹ́ render wọn useless. Lẹ́yìn tó bá ti gbàgbára méjì yẹn lọ́wọ́ yín, ẹ ti useless. Kò sẹ́tẹ́fẹ́ bẹ̀rù fún yín mọ́. Àwọn tá ń rí mọ́ yín tó tún fi ń bẹ̀rù yín nìyẹn pé àmọ́ nǹkan táwọn olórí wọn lè sọ. Fọ̀tẹ́ bá ti wá di pé ẹ̀ lólórí ẹ dàbí ọkọ̀ tí ò ní driver. Ayé yín ti di zero. Wọ́n wá fèsì yín. Ẹ wá gbégún bí odidi bandit Boko Haram, ẹni tó ń pààyàn tó ń dúró pé bó ṣe wà yẹn òun gangan ni terrorist, òun ń terrorize Nigeria. Mo wo ní National TV kan lálẹ́ ní channel, ó sì tún dúró lérí wípé àníṣe wọn gbọ́dọ̀ nẹ gbogbo Nàìjíríà. Ẹ wá rò pé bí ọpọlọ tí yín ṣe lọ tó ṣe dúdú yẹn lọpọlọ gbogbo wa ṣe dúdú. Ìlú wo ni wọ́n ti mú terrorist tí wọ́n ti ní pa wọ́n dànù kọ́ lọ finish wọn dànù tí wọ́n máa negotiate pẹ̀lú wọn? Ẹ fẹ́ sọ gbogbo ayé di terrorist ni? So nǹkan tó ń ṣe yẹn, tẹ́ ẹ̀ ń rehabilitate wọn, tẹ́ ẹ̀ ń fún wọn salary, tẹ́ ẹ̀ ń recruit wọn padà sínú army. Ẹ wá ní wọ́n pa sójà. Gbogbo ẹ̀yin sójà wa ẹ jẹ́ lọ stop láti máa lọ bá wọn jà. Kẹ́ ẹ fún wọn lẹ́ẹ̀kan máa ṣòṣì wọn. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ máa pa yín tán ni. A bá rí àwọn irinṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn, Gumi ní ká máa negotiate pẹ̀lú wọn. Torí pé wọn ò lẹ́dúkéṣàn, wọn ò níṣẹ́. Àìmọye ọmọ tí ò lẹ́dúkéṣàn, àìmọye ọmọ tó kàwé tó jáde graduate tí ò ríṣẹ́ ṣe. Kán wá torí ẹ̀ kan sọ̀rọ̀ àwọn di terrorist, kán máa lọ máa pa àwọn èèyàn kiri. Tán bá tẹ̀ wá ní wọ́n tún ní wọ́n revenge on what? Àwọn wo náà bá jà? Ó kàn sọ gbogbo ẹ̀ tó ń ta mọ́ra wọn. Irú èèyàn yẹn lẹ́yìn wá gbé wá sínú ìran ilẹ̀ Yorùbá. Wọ́n ti ẹ wá associate lọ́dún náà ẹ ti lájọṣepọ̀ tí pé ó wà ń kọ̀rọ̀ ni. Ẹ kàn gbé síta káyé rí ni. Ẹ tẹ̀sírọ̀n ọmọ Yorùbá wò. Ẹ fẹ́ wo kí ni action Yorùbá, kí ni action wọn máa jẹ́. Nítorí percentage tí wọ́n promise yín, ayé yín máa bàjẹ́ ní mùfùtí, ìwọ àti Rashidi àti gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nú ẹ̀. Mo ti rí gbogbo yín, mo ti gbọ́rọ̀ yín dáadáa. Mo gbọ́rọ̀ yín dáadáa láti jẹta, mo ti gbọ́rọ̀ yín. Olórí burúkú tó tó yín láyé ò sí. Ẹ ní ìbẹ̀rù Ọlọ́run kankan, ẹ ní human feelings. Àwọn pípù yìí tẹ́ bá rí ìpakúpa bọ́ ṣe máa ń pa èèyàn.
àní tẹ́ ẹ bá fẹ́ fídíò yìí kàn ṣe àìsí mi lórí WhatsApp máa da 1000 videos wọ inú WhatsApp ẹ̀rù abẹ́ ò ní lè sùn. Wọ́n á fọ́ irin mọ́ ẹlòmíì lórí báyìí, wọ́n á fọ́ yánmọyànmọ́ ni. Olórí burúkú lẹ́yìn pípù yìí o. Irú àwọn èèyàn yìí lẹ wá lọ gbé wá sílẹ̀ Yorùbá. Mo tún wá ń gbọ́ tí Ajígini tó tún lẹ́nu tó tún sọ̀rọ̀ wípé sọ pé ṣebí ìjọba ń tẹ̀lé o, ṣebí ìjọba mọ̀ sí tóun bá ń lọ ọbẹ̀. Terrorist ni yín o, ẹ kàn farapamọ́ ni ẹ ń disguise ni o. You are a terrorist in disguise. Ẹ̀yin people yìí, terrorist in disguise ni yín o. Ẹ lè balẹ̀ wa jẹ́ o. Ọlọ́run máa mú yín, ó máa bayé yín jẹ́ ni, ó máa pa yín run ni. Nítorí pé Ọlọ́run ló dá wa sórí ilẹ̀ yìí. Ilẹ̀ wa la wà. Ìran wa ò dẹ̀ ní parẹ́. Bí wọ́n ṣe ṣetán ṣe tàn wọ́n nígbà yẹn nìyẹn. Ẹ mọ iye ogun tí Fúlàní gbé ti ilẹ̀ Yorùbá. Ẹ mọ iye ogun tí wọ́n fi tú Ọ̀yọ́ ńgbà kan. Wọ́n tú Ọ̀yọ́, wọ́n fẹ́ tú Ọ̀yọ́ pa. Àánú ni àwọn tó kù lọ́yọ́ rí gbà bẹ́ẹ̀ yẹn. Gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ tú. Gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dominate. Ṣùgbọ́n àwọn bàbá wa restrict wọn. Ẹ̀yin olórí burúkú ìwọ yìí, ẹ wá lọ embrace wọn. Ẹ̀yin lẹ invite wọn. Tí gbogbo yẹn bá láwọn ò mọ bó ṣe débẹ̀ yẹn. Emir Sokoto ló fún wọn ní access sí Gumi, Mufuti, Rashidi Iwo, bàbá wa Siri àbí wẹ́lẹ̀ wàlẹ̀ àsírí àbí kí lẹ́ ń pè. Gbogbo wọn yẹn sákù wọn, àwọn náà invite Gumi wa. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Wọ́n dẹ̀ ní mission. Wọ́n ní mission. Olúwo ti declare rẹ̀ fún yín. Kò fi pamọ́ fún yín pé emir lòun. Ó wá ń wọṣọ emir lórí ìtẹ́ yín. Governor Ọ̀ṣun State Adeleke. Báwo lẹ ṣe dìbò fún máì? Kírísítẹ̀ dìbò fúnrú eléyìí tí ò ní action kankan. Rashidi díẹ̀ tún sọ fún pé kò tó bẹ́ẹ̀ láti yọ òun. Ó lọ sọ ní Sokoto. Ó lọ sọ ní lọ́dọ̀ Sokoto pé wọ́n fẹ́ yọ òun nítorí pé òun ṣẹ̀sìn Islam. Wọ́n wá pàṣẹ fún yín láti Sokoto. Wọ́n wọ̀nù ẹ gọ́vnà. Wọ́n wọ̀nù ẹ láti Sokoto. Wípé ò tó bẹ́ẹ̀ láti yọ. Ìgbà tẹ́ tún máa ṣe náà, ẹ tó fi síbẹ̀ náà kó tó lọ, Rauf Arẹ́gbẹ́ṣọlá, alusuna lòun náà. Àti ẹ̀ wá bínú wípé alusuna fìyàn bẹ́ẹ̀ àbá alusuna ò fìyàn bẹ́ẹ̀. Ìbá wá fi èèyàn gidi sí wò, kò ní jẹ́ arebi pa èèyàn. Arebi pa tẹ́bi ń pa láti Canada. Arebi pa tí òró ń jẹjẹ. Ẹ tó ń salẹ̀ jẹ lórí títí ọmọ gọ́tà. Tó máa ya wọn kiri club tó jẹ́ pé ó ń bá àwọn èèyàn sùn kó tó rówó jẹun ni. Ìyẹn lè wá gbé wá sórí àpèrè tó wá ń ṣe kántákántá tó náà ṣe bí gidi lórí àpèrè yín. Ọmọ ojú ọ̀rọ̀ lárí. Ọmọ ojú ọ̀rọ̀ lárí, ọmọ tí òró wó rí. Ọmọ tó yẹ kó tó bá fẹ́ jẹun báyìí, ó máa ń ṣalẹ̀ jẹ kiri. Kò sẹ́ni tí ò mọ̀ ní Canada. Ìyẹn lẹ́yìn wá gbé sórí àpèrè Ìwó. Ó wá ta Ìwó síta nítorí owó. Ìgbà kan ló ní kán máa kó gbogbo Boko Haram, gbogbo àwọn bandit tán bá ti lé ní anywhere, tán bá ti lé Fúlàní. Ṣé wọ́n ṣe nǹkan rere níbi tán ti fẹ́ lé wọn? Ni wọ́n ní kán máa kó wọn bọ̀ wá sílùú Ìwó. Wíwà fún wọn ní ID card, wọ́n á di Fúlàní Ìwó. Olórí burúkú somebody. Síbẹ̀ náà, ọba ò sọ̀rọ̀, ìjòyè ò sọ̀rọ̀, gọ́vnà ò sọ̀rọ̀, kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n gbà bẹ́ẹ̀. Wọ́n wá fọ̀bọ yẹn lọ yín títí débi pé ó gbé adé kalẹ̀. Ó wá ń dé láwà ní, ó wá ń múra bí àwọn Fúlàní lórí àpèrè. Kì í ṣe múra mùsùlùmí o. Ìmúra tó lùwọ́ mú yẹn ó ṣe múra mùsùlùmí o. Ìmúra ogun ló mú fún yín o. Ó múra ogun ni o. Ó múra ogun pé kí lẹ fẹ́ ṣe. Mo fi sọ fún yín pé ẹ lọ́ba ẹ gbàgbé Ìwó ti lọ. Ìwó ti rá. Ẹ gbàgbé ìlú Ìwó sínú ilẹ̀ Yorùbá mọ́. Ẹ gbàgbé pé ẹ lọ́ba nílùú Ìwó. Ìlú Ìwó kò lọ́ba. Emir ni wọ́n ń jẹ níwò. Bẹ́ẹ̀ ni àwọn Ìwó wọ́n ti sọnù kó lára wa. Wọ́n sọ ọmọ káàárọ̀ òjíire mọ́. Àfi tọ́ba yìí ò bá sí lórí àpèrè wọn mọ́ lókù.
òun ló jẹ́ kí gbogbo wọn yẹn wá dúró tì mọ́nú ààfin síbẹ̀ wọ́n fún pinpin ní nítorí bá ní ó ṣe ló ń ṣe ìwà bí ẹranko kọba máa wà bí ẹranko lórí àpèrè kó máa tan ring light kó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà nítorí ní kó máa ṣe nìyẹn o iṣẹ́ tó ń gbélé wọn lọ́wọ́ nìyẹn o láti máa fẹnu àtẹnu gbogbo nǹkan tẹ́ ẹ ní ìgbà kan ló ní márì làwọn bàbá àwọn ti wá ìgbà kan ló ní bò dúró àwọn ṣe bàbá kò sẹ́ tó ń tanná wẹ́bí lọ́dọ̀ yín ẹ dúró lórí ọwọ́ yín ibi tẹ́ ẹ bá ti wá ẹ mọ̀ bẹ̀ fúnra yín ó kálukú ló mọ ibi tó ti wá tẹ́yìn bá mọ ibi tẹ́ ti wá tẹ́ wá ń wá ran yín kiri ẹ wá lọ bó jẹ́ mọ́kà ni bó jẹ́ málì ni anywhere tí ìran yín bá wà ẹ wá lọ́bẹ̀ àwa tí ìran wa bá wà níbi táwa bá mọ̀ àwa wà lọ síbẹ̀ ibi tí ìran ti wá wà Ilé Ifẹ̀ ni so tẹ́ bá ti ní Ilé Ifẹ̀ ó ń ṣèràn yín ó bẹ̀rẹ̀ sí history padà ó bẹ̀rẹ̀ sí change story gbogbo nǹkan tán máa ń ṣe nìyẹn o tactics àwọn Fúlàní nìyẹn láti dorí ìtàn yín kodò ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí pàtàn gbogbo yín bẹ̀rẹ̀ sí fọ́n síta ìtàn wa rèé o ìtàn wa rèé o ẹ̀yin lẹ́mọ tó bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ̀ ń pàtàn iṣẹ́ táwọn Fúlàní fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn mission wọn nìyẹn. Number one ẹ wá wo bí àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí fi Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ tó bẹ̀rẹ̀ sí fi wọ́n ta tẹ́tẹ́ lórí ayélujára nǹkan tí Fúlàní fẹ́ nìyẹn o láti pa ìran yín rẹ́ ní kẹ́ ẹ má níran mọ́ ṣe rí kíní yẹn tó bá pé à stop tó continue bẹ́ẹ̀ wàláì mo fọlọ́ ọba búra fún yín ìran Yorùbá Ọlọ́run má jẹ́ ká dèrò ẹ̀yìn Ọlọ́run má jẹ́ ká padà wá máa sọ pé lórí ilẹ̀ wa ká máa tún wá máa sọ wípé àwa la ní ilẹ̀ yìí tẹ́lẹ̀ o àwa la ní ilẹ̀ yìí tẹ́lẹ̀ o àwọn ọba wa adé náà ń dé lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ o ìbànújẹ́ wo ló máa tó yẹn ṣé àrò pé kò lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ if care is not taken bẹ́ẹ̀ mo sọ fún yín if care is not taken ó lè ṣẹlẹ̀ torí ẹ ti fi àwọn ọmọ àparò sábẹ́ ẹ ń gbé ọkà ẹ ti fi ejò sórí òrùlé ẹ ń sùn òun ni àwọn tẹ́ ẹ fi àwọn ọmọ òwò yẹn ni o látòrí Mùfùtí Ráyè Dáúdà Mùfùtí ọmọ Ìgbìrà Ràṣídì tẹ́ fi jọba níwò kó má lè sí gọ́vnà nígbà tẹ́ fẹ́ gbé ọ̀pá àṣẹ fún ẹ ṣé Fúlàní ló dé sórí ṣé ìmúra Fúlàní ló wọ̀ tó fi gbọ́pàá àṣẹ lé ẹ lọ́wọ́ àìfinipé ní àìfihàn péyàn tó márò kó sábà ń tẹ́wọ̀lú come on mo fi sọ pé gọ́vnà Ọ̀ṣun state ó ní púpọ̀ nínú ẹ̀ ọwọ́ ẹ̀ pọ̀ nínú ẹ̀ kò láṣẹ kò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò lè pàṣẹ káṣẹ múlẹ̀ àfi kó máa jó ijó nìkan lárí sí kó máa lọ sí bíríìjì tó jẹ́ pé ẹ̀tọ́ ìlú ni bíríìjì ẹ̀tọ́ ìlú ni ẹ wá lọ sí bíríìjì ẹ̀ lẹ́yìn commission bíríìjì ṣé ẹ ya wèrè sórí gbogbo yín ti dàrú ni ẹ dẹ̀ ń ṣe títì ẹ wá ṣe títì ẹ máa commission títì it is people's right owó wa ní ẹ̀tọ́ wa ní bẹ́ẹ̀ bá ṣe bọ́wọ̀ ẹ lọ kan sáìbọ̀dù síbẹ̀ ẹ lọ máa ta rípì síbẹ̀ ẹ lẹ́yìn sí sáìbọ̀dù ẹ ṣí bọ́wọ̀ ṣé ẹ ya wèrè ni gbogbo nǹkan tẹ́ ń ṣe kò normal abnormal ti pọ̀ jù abnormality ti pọ̀ jù fún yín ṣé ẹ ya wèrè ni sórí yín ti dàrú ni ẹ̀ẹ̀mẹ̀tọ́ yín ẹ̀mọ́ ráìtì yín ẹgbàá ní òkùnkùn more than 63 years tẹ́tí lọ́pọ̀ ẹgbẹ́ independence kò síná kò sómi kò sọ́nà kò sí nǹkan kan tẹ́ ń gbádùn tó bá wá ṣe bíríìjì ẹlẹ́sẹ̀ fún yín tàbí ṣe bíríìjì tí wọ́n tó máa gbà tó jẹ́ ráìtì ará ìlú tó yẹ kẹ́ ẹ ti fún ará ìlú ẹ wá lọ ta ríbì síbẹ̀ ẹ wá kó gbogbo mọ́tò ayé wọ́n wá kó kọ́ńfọ̀ ìjáde ọlọ́pàá náà máa ṣe gìjà lẹ́yìn yan àwọn aláwọn kọmíṣẹ́ ẹ̀yà wèrè ní kílẹ̀ ń ṣe àwọn tó ẹ̀ ń fùl ẹ̀ kàn ń fùl àwọn èèyàn ni mo máa ń wò yín báyìí because gbà mí báyìí máa kàn wo ẹ̀ máa kàn gbójú kó mẹ́ pé wọ́n kó sí lọ jàre nǹkan tó jẹ́ right tó yẹ kẹ́ ẹ ṣe èyí kẹ́ ẹ secure life and property ẹ rí secure ayé àwọn èèyàn ti fẹ́ pa àwọn èèyàn tán àwọn pípù yìí ń pààyàn lójoojúmọ́ kí Gumi dẹ̀ máa lẹ́nu kó máa lágbára láti máa sọ fún yín pé àní ẹ gbọ́dọ̀ negotiate ṣé Gumi ju gbogbo Nàìjíríà lọ ni àwọn woman rights activists dà àwọn woman rights lawyer dà níbo lẹ wà àfi tán bá pa ọmọ kan ní school kan àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìgbà yẹn lẹ máa múra kankan lóko yín máa gbé gbẹgbẹgbẹ lábẹ́ bẹ́líìtì lẹ máa káṣọ sọ́rùn bíi gún ẹ máa lẹ́yìn lọ sí kóòtù ẹ máa lẹ́yìn lọ kóòtù ẹ fẹ́ lọ fáìtì ọmọ kan wọ́n pa ní boarding school ìyẹn nìkan lẹ máa lọ lẹ máa bọ̀ lẹ máa kọ̀wé dání lẹ máa ka gbogbo òfin lẹ máa ka òfin
wọ́n ń lo sharia law ní north, ẹ̀yin ń lo òfin constitution tẹ́ ẹ̀ ń lò ń bí ẹ̀yin nìkan ni constitution ṣiṣẹ́ fún, kò ṣiṣẹ́ fún Haúsá, kò ṣiṣẹ́ fún Fúlàní gbogbo wọn ni wọ́n ti ní AK nílé, tógun bá délé ní gbogbo wọn náà máa gbé kàládá ni wọ́n pa yín ẹ̀ ní kẹyọ kan. Ẹ̀dẹ̀ sọ pé under constitution yìí náà ni gbogbo àjọ wà, ẹ̀dẹ̀ ń pè constitution yìí ẹ fi ń di àwọn èèyàn mọ́lẹ̀, ẹ fi ń pè ní one Nigeria tí ò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ one Nigeria bẹ́ẹ̀. Constitution tó ń ṣiṣẹ́ fún àwa tí ò ṣiṣẹ́ fún north ń lo sharia law, tó bá ti mọ̀ pé sharia law náà máa lò. ẹ má bínú jà ní. ẹ jẹ́ ń pa sí ẹ jẹ́ ń lò kíní tó ń pariwo lẹ́gbẹ̀ẹ́ mi. tó bá ti mọ̀ pé constitution àwọn táwọn ń lò sharia law làwọn fẹ́ máa lò. Ok, sharia law náà fẹ́ máa lò, ẹ jẹ́ kí wọ́n depart ká separate. Gbà ká separate. Tí sharia law bá fún wọn láyè láti pààyàn, sharia wọ́n fún wọn láyè láti pààyàn, sharia fún wọn láyè láti ṣe jihadist, sharia fún wọn láyè láti gbébọn, láti lọ sínú igbó onígbó, kẹ lọ dúró síbẹ̀, kẹ máa kọ́ sí havoc, kẹ máa pa gbogbo àwọn villages, kẹ máa lọ káàkiri, kẹ máa lọ community oní community, kẹ máa pa wọ́n. Sharia law ló ṣiṣẹ́ lọ́wọ́ yín. Sharia law tó fún yín láyè pé kí ọmọ Ìgbò, kí ọmọ Yorùbá kán má ta ọtí nínú ilẹ̀ Haúsá. Wọ́n máa wọn lẹ̀ fún yín ni ẹ lè tọ́tí. Ẹ lè ṣí club káwọn èèyàn máa jó, kán máa rìn ní òwò ń bẹ̀. Àmọ́ owó omi tá ti ń jó ní òwò lẹ́kọ̀ọ́ níbí tí wọ́n ti ń ta ọtí. Owó yẹn tẹ́ bá pa tán ẹ máa jọ pín ni. Common sense. Wọ́n rí gold lọ́dọ̀ tí wọ́n kó bandit, wọ́n kó terrorist rọra láti protect gbogbo nǹkan tán ní, àwọn wá ń dá àtà. Ibi tẹ́yìn Yorùbá kọ́lọ́ má jẹ́ ká gọ̀kú, àwa tí wá ń bí àjọ náà ni. Ẹ̀kọ́ Chinese wá sórí ilẹ̀ wa, gbogbo mi tẹ́ bá ti ráwọn èèyàn ẹ máa lọ lé wọn kúrò, ẹ máa kó Chinese wá síbẹ̀, wá máa mine gold, wọ́n kó ọrọ̀ ajé wa lọ. Èyí wá lọ gbé gúnmí wá sílẹ̀ Yorùbá láti wá máa pa wá. Ẹ mọ̀ pé nǹkan tí ẹ ṣe yẹn, ikú lẹ gbé wọlé, ẹ fúnra yín lẹ lọ invite ikú. Ìwọ ikú máa bọ̀ wá máa pa àwọn ìran yìí. Ìwà ìkà ni o. Ẹ̀yin alùsúnà wàjàmá àti ń gbọ́ ti pẹ́ pé Boko Haram nìyí. Àwa náà dẹ̀ rí pé gbogbo wa táwọn Boko Haram yẹn ń wù, òun náà lẹ́yìn náà ń wù. Kírú Saheed Shittu máa sọ̀rọ̀ sọ́ba sakasaka. Bẹ́ẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ ṣe kú táì tí kú láti ní year before last tọ́láàfin kú yá 3 years ago. Tó bọ́ta. Ẹ̀yin tẹ́ ẹ dìbò fún bàbá, ẹ̀yin tẹ́ ẹ ṣe kinní kan, bàbá yìí bó ṣe kú yìí, ẹni òfò ni, ó ti dẹ́ ní òfò, ó ti kí ni, ṣé ìwọ lọ́lọ́run ni? Ṣé ìwọ ló ń pín náà ni? Ẹ̀yin alùsúnà, ẹ̀yin lẹ mọ̀ pé yóò wọ náà. Ẹ bá fẹ́ wọ náà ẹjọ́ ó wọ náà. Tí n bá fẹ́ wọ náà ṣé náà yín mo fẹ́ wọ̀ ni. Ṣé bí àlùjànnà lẹ́yìn lé, ẹ̀yin mọ̀ la àlùjànnà ẹ̀fẹ̀ mi lẹ̀, ibi ń bá rí máa wọ̀ lọ. Kí ló kàn yín pẹ̀lẹ́ tó fẹ́ wọ náà? Ṣẹ́yìn lọ́lọ́run ni. Wáàsí tẹ́ ń ṣe tí ò jẹ́ pé wáàsí gan ò hàn lára yín. Kí ló fún yín láṣọ́ránsì gan pé ìwà tẹ́ ń wù yín Ọlọ́run gbà lọ́wọ́ yín? Kí ló fún yín láṣọ́ránsì gan pé Ọlọ́run dá yín mọ̀? Bẹ́ẹ̀ ni, nítorí pé nínú Bíbélì ó ní ibi tọ́lọ́run ti sọ wípé Jésù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè mí ní Olúwa Olúwa, ó ní tó bá lọ́jọ́ ìkẹyìn Olúwa á ní lọ kúrò lọ́dọ̀ mi ò mọ̀ ẹ́ rí. Ìyá máa tẹ pé Jésù lórúkọ rẹ mo máa jí òkú dìde, lórúkọ rẹ mo máa wọ aláìsàn sàn, mi ò mọ̀ ẹ́ rí, okó wájú mi oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Gbogbo tẹ́ ẹ ṣe gan ẹ gbàdúrà kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ yín. Ẹ wá lọ gbé gúnmí wá sílẹ̀ Yorùbá, ẹ lórí láyà, ẹ wá gbé lọ sínú yunifásitì Ìbàdàn. Ìgbọ́ tẹ̀ tí ń gbọ́ tó yunifásitì wà ń Bàdàn. Ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n jẹ́ ọmọ kankan gbé yunifásitì Ìbàdàn rí? Gan ti gbé gúnmí wá, ẹ jẹ́ ká wo repercussion rẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lẹ́yìn tí gúnmí wá. Ṣé wọ́n ti pé 4 days àbí 3 days lẹ́nìí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí count, ẹ jẹ́ ká máa count. Ẹ jẹ́ ká lajúlẹ̀ ká jọ máa wò. Ṣé bá ń sọ nísìn, ó dàbí pé adójúlé wọn. Ẹ lọ gbé gúnmí wá, ìyẹn Ajígini
òun náà bẹ̀rẹ̀ sí wí kàtàkàtà àgbàlagbà èmi gọ́fíńmẹ̀ntì mọ̀ pé tó bá ń lọ ọbẹ̀ a ní ká gbọ́ tẹnu ẹ̀ tẹnu ẹ̀ gbà ládùúrú láì jẹ́ pé ẹ̀sìnú ayé ládùúrú gbogbo nǹkan tó sọ sórí ayé tó wà nínú pépà tó wà everywhere. Mo tún gbọ́ kan ní National TV lénìí ní Channel TV mo ti ẹ̀ gbé mo kàn ń digest ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ mo kàn ń gbọ́ mo ń tún gbọ́ mo kàn sí ń tún gbọ́ ni pé irú rádaràda wo leléyìí báwo la ṣe bára wa nínú mess how do we get to this level? Kí ló dé tí ọwọ́ ò bá ṣe é ká èèyàn máa ṣan ni tọ́wọ́ ò bá ṣe é ṣan èèyàn máa ka sórí ni kí ló dé dandan ni kájọ wà pọ̀ ni àwọn kan lo ṣàríà yẹn kọ́fà wọn láti hùwà àbàjẹ́ nǹkan táwọn ń ṣe tán ń ṣe ṣàríà kọ́fà wọn fún àwa ò lè ṣe ẹ̀rẹ̀ ní ọmọ Nàìjíríà jọ ní gbogbo wa ẹ̀rẹ̀ ní wọ́n Nàìjíríà ní wá ẹ̀rẹ̀ tó pé òfin ló jọ mú gbogbo wa kí ló dé ẹ̀yin yùtù ẹ̀yin lẹ́mọ ayé yẹn ọwọ́ ẹ̀yin ló wà o ẹ̀yin lẹ́ ń bọ̀ o àwa ń lọ ni o ẹ̀yin lẹ́ ń bọ̀ o àdẹ́ ń gbàdúrà fún yín kọ́lọ́n kó ràn yín lọ́wọ́ àbẹ́yìn yùtù tá a máa fílẹ̀ náà kọ́ yìí ẹ̀yin yùtù kọ́lẹ̀ ló ti jẹ́ pé takasúfèé nìkan ni wọ́n ti gé yín létí lọ nìkan lẹ gbọ́ kẹjọ tààrà kẹjọ pàràrà kẹ lọ sórí TikTok kẹ ṣe gbogbo rádaràdà kẹ lọ Facebook ó tàn tá ẹ mọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ bí ayé ṣe ń rò táwọn àgbàlagbà bá sọ pé kinní kan bẹ̀rẹ̀ sí wọn bú ní respect fàgbàlagbà mọ́ nǹkan tí alusuna náà tún kọ yín ẹ mọ́ kúnlẹ̀ kí ya yín mọ́ ẹ mọ́ kílẹ̀ kún bàbá yín mọ́ gbogbo àwọn doctrine burúkú rádaràdá àgàgà mùfùtí ìwò ìkan náà tún wà tàràfà rán mú ṣé kí iṣẹ́ nìkan ló ń pààyàn ni ṣé mo ṣe lómi nìkan ló ń pààyàn ni ṣé ìpààyàn tó wọ́n ń pààyàn yẹn ṣe nǹkan gidi ni ṣé ó dáa ká tiẹ̀ máa pààyàn níbi tí wọ́n wá lọ kó oríṣiríṣi àwọn nǹkan ogun ẹ̀ẹ́dẹ̀ máa wò wọ́n báyìí ní báwọn lẹ́ ń wò yìí ṣé báwọn lẹ́ ń wò yìí ṣé ẹ lè fi wọ́n tọrọ ọmọ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí àwọn tẹ́ ń wò yìí ṣé yìí lè fi wọ́n tọrọ ọmọ pé kọ́mọ yín ló rí báyìí bọ́n ṣe rí pé kọ́mọ yín ó rí bẹ́ẹ̀ ẹ fi ẹ̀sìn ẹ fi báyé àwọn ọmọ yẹn jẹ́ bẹ́ẹ̀ ló lórí burúkú eléyìí sọ pé kí wọ́n lọ káàbọ̀n lé àwọn ọmọ skul lọ́wọ́ àwọn ọmọ ilé kéwú kán káàbọ̀n lé wọn lọ́wọ́ kán bẹ̀rẹ̀ sí pààyàn kán káàbọ̀n lé wọn lọ́wọ́ kán jẹ́ káwọn náà ní kán bẹ̀rẹ̀ sí kọ́ wọn bá ṣe ń yìnbọn kí lẹ́ẹ̀ fìbọn yíyìn tí ìbá ṣe pé fẹ́ sọ àwọn ọmọ di terrorist torí ìwọ gẹ́gẹ́ terrorist ni ẹ gbogbo ọ̀rọ̀ ẹni mo gbọ́ ọ̀rọ̀ ẹ báyìí mo gbọ́ láti òkè délẹ̀ ni gbogbo bí tó belong sí pátá ni mo gbọ́ gbogbo bí tó belong sí ni mo gbọ́ ìyẹn mo fò tí ìwò ẹranko lásán tó daṣọ èèyàn bóra ní ẹ ẹranko tó daṣọ èèyàn bóra ní mo fò tí ẹwọ àtolúwo àti gbogbo yẹn wá pín Sókótó Caliphate kó bá yín invite Gumi ẹ fẹ́ kí Gumi wá sí conference Ìbàdàn nígbà tó wá sí conference Ìbàdàn kí ni ìtumọ̀ conference tó wá kí ló wá ṣe ń bẹ̀ kí ni kókó ẹ̀ tó fi wá kí ló wúlò fún bẹ̀ ọ̀rọ̀ tó sọ ta ló wúlò fún ẹni tó lọ sí Saudi tẹ̀yìn tẹnu mọ́ pé ibẹ̀ gangan lọ́lọ́run yín wà ibẹ̀ nìyẹn ti gba ẹ̀sìn ibẹ̀ ní gbogbo orí ayé yín wà ó lọ Saudi ó fẹ́ lọ ṣe jímọ̀ àbí yíyẹ yín má kàlẹ́ mọ́ wọ́n dá padà wọ́n ní threat ní fún ìlú àwọn wọ́n ní ṣe threat wọ́n mọ̀ pé terrorist ni ẹ̀yin lẹ̀ mọ́ tẹ̀ ń rí bíi pé èèyàn ni terrorist ni Gumi bẹ́ẹ̀ ni ẹ tó gbópin lájà ò kì í ṣolè bí ẹ tó gbà lọ́wọ́ ẹ̀ ṣebí ó dà kí ni ká ti pe léyìí ìwọ tọ́lẹ́tì ilé ayé lára ìwọ náà tún dìde o tún rèsì sàríà yẹn o kán bá wa gbé yẹ̀wò nítorí wípé tó bá jẹ́ sàríà là ń lò ń bí irú ẹjọ́ tí wọ́n dáhùn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù àná orí ẹ ti dàrú orí ẹ ti yí dànù kán bá ẹ gbé kí ni yẹ̀wò ibi tẹ́ ẹ ti ń lo sàríà ó mọye afọ́ọ̀kì tí wọ́n ń kọ̀ sí bíà lórí pé wọ́n ń lo sàríà tí ó mọ̀ àní ọ̀daràn ni yín ọ̀daràn in disguise ọ̀daràn in disguise ni yín ẹ fi ẹ̀sìn bojú ni ọ̀daràn paraku ni yín gbogbo ọ̀nà tẹ́ máa fi dalẹ̀ wa rú tẹ́ máa fi jẹ́ kí wọ́n gba ilẹ̀ wa lọ́wọ́ wa tẹ́ máa fi máa jẹ́ ká máa para wa bí wọ́n ṣe ń pààyàn ní nọ́ọ̀tì yẹn
ó dùn mọ́ Mufti olórí burúkú yìí Mufti wo yìí yóò mọ ní irú ẹ̀sìn tán sìn ní ilẹ̀ Haúsá irú rẹ̀ la fẹ́lẹ̀ Yorùbá olórí burúkú yìí olórí burúkú má ṣàǹfààní yìí Dáúdà rẹ̀ Mufti àní ọ̀daràn ni yín Ọlọ́run dídì fi ojú yín hàn wá ni pé ọ̀daràn ni yín èso rere wo ni Mufti ló fẹ́ wù fúnlẹ̀ Yorùbá ẹ wo Rashidi wo this is the signs of conquer sign of conquer pé wọ́n ti conquer yín wọ́n ti gbàgbára lórí adé yẹn nígbà tẹ́tẹ́ wá ń sunkún lójoojúmọ́ orí àpèrè yẹn ẹlẹ́bọ ni kìrìsìtẹ́nì ni ó ti wá dé ẹlẹ́bọ ẹjọ́ o láti ìgbà tí ìgbà ìwáṣẹ̀